tí o rè léèwé ìyẹn ti kó ń bẹ̀ ọmọ tó pè é yàwé fà wá pò gan-an oṣù mélòó ayé tẹ́lẹ̀ wọ́n ní pé ó yá fọwọ́ sétí sọ́wọ́ ẹ̀ tó etí bí ó bá ti tún wọn ní ìdàpadà dé kò tó bẹ̀rẹ̀ ìwọ́n jẹ́ pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún gan mẹ́rìnlá ti parí girama àwọn yunifásitì less than 20 wọ́n ti ń graduate kí ló wá kù tí bàbá níyàwó yá ó yá náà nù ṣùgbọ́n gbogbo sisi pátápátá jàre gbogbo ọmọge mo bá lọ́rọ̀ sista èmi rò pé àrí afẹ́ lọ́kọ kọ́ ní kọ́kọ́ kan iṣẹ́ ní kọ́kọ́ lé náà sista ayé fi gbogbo ọjọ́ ṣòfò nídìí ẹjọ́ wẹ́wẹ́ yéé fi wákàtí jòkó tèrò akọ òní inú ọ̀lẹ́ odò ọ̀la inú ọ̀lẹ́ odò ẹ dákun ìjọ ò gan-an ìdùnnú ó fi lé ọ̀lẹ́ jókòó múra ṣiṣẹ́ láàárọ̀ kùtùkùtù kó o lè jádùn alẹ́ wọ́n ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe máa ṣọ́ra ṣe sísí má ṣe wá hùwà gbàgbé ẹ sí àárọ̀ rẹ àǹtí gbogbo ewúndí abá ti ń talé ọ wọ́n jò yọ ọ lẹ́sẹ̀ lẹ̀ kó ní bí wọ́n má doge kátọ̀ lé ó má dìyàwó àwọn òbí rẹ̀ jẹ́ jọ lójú dáadáa tí wọ́n bá ń bá ẹ sọ̀rọ̀ farabalẹ̀ kó o gbọ́ gbogbo ẹni tó yẹ kó o fún lọ́wọ́ yéèyèjì ká gẹ̀rẹ̀ kojú ré wọn kọjá láti àtúbọ̀tán ẹni abíire kan kì í ṣìwàhù oníkókó tí ń fọwọ́ bojú onígẹ̀gẹ̀ tí ń fọwọ́ bọrùn aṣọ̀pá tí ń fọwọ́ bòdì ká ní òsà ìmọ̀pára ẹ̀ ní tẹ̀jẹ́ ó ní ibi tí aṣọ lè gbé bu ọmọ yẹ tó lè wúrí o àfàìmọ̀ bọ́mọ yẹ ò ní rìn òwò bó o bá farabalẹ̀ nínú oge sisi dé mo fẹ́ ṣe sisi ẹ̀mí kan ní ìmọ̀ gbé ni wọ̀ ni pàápàá jùlọ bá a bá ti rẹ̀ sí ní rìn tá a ti ń gbọ́ tí wọ́n ṣe tá a ti rí àyípadà tí ń ṣẹlẹ̀ sí ni tára ti ń padà díẹ̀ ọ náà mọ̀ tí ń kó pádà àbí gbogbo bá ti ń talé ni aláti kíyèsára gẹ́gẹ́ bí ọmọge bẹ́ẹ̀ máa ti wá sọ pé o fáìn sista kíní kan ni mo fẹ́ kó o kọ́kọ́ ṣe jókòó pé àrò àti ọ̀dọ̀fínú ẹ̀ kó o bá wọn ṣe àṣàrò náà àṣàrò kí ni mò ń wí mò ń bọ̀.